bó ṣe ń lọ lètò bó ṣe ń lọ lètò. Orúkọ tèmi ni Olakitan Oludayo Sunday. Jẹ́ olùkọ́ ní ilé ẹ̀kọ́ àgbà yunifásitì kan ní Kotonu. Ọmọ bíbí Ogun State ni mí. Adóodò Àwórì. Mo wà níbí nítorí Ajidara, Olusegun Dáramọ́lá. Àjẹwà ń bẹ̀ torí Pillar of Praise tó máa ń ṣe ní ọdọọdún. Ilé ju bí ọdún méjì lọ ọ̀nà Ajidara fi dá. Òun fún rẹ̀ kí n mú fún òun fúnra ẹ̀. Tábà ní ká wò ó bó ṣe ń lọ sí òun fún rẹ̀, agbára Ọlọ́run, ìyanu agbára Ọlọ́run ti ṣẹlẹ̀ láyé ẹ̀. Nítorí pé bó ṣe wà nígbà yẹn kò lágẹ́rà wà báyìí sìn, ó ti yàtọ̀. Wà á dúpẹ́ fọlọ́run. Àṣà àti ìṣe Yorùbá, ẹ jẹ́ kí n kọ́kọ́ sọ ìṣòro tá a ní, tí ó yẹ pé àwa ọmọ òde ìsìn là ń dá wàhálà yẹn sílẹ̀. Ó dẹ̀ bẹ̀rẹ̀ látòrí èmi gan-an tí mo jókòó yìí. Torí pé tẹ́ bá dé gbogbo lẹ́sìn, ó nira kẹ́ tó rẹ́ni tó jẹ́ pé ó ń kọ́ ọmọ ẹ̀ ní Yorùbá. Máa fi ìyàwó tèmi ṣe àpèjúwe. Tó bá ń bá àwọn ọmọ mi sọ̀rọ̀, tó bá sọ Yorùbá ẹyọ kan báyìí, ìṣòro ni. Ìgbájú ìgbámú ni. Èmi ni máa ń sọ fún wọn pé ọmọ Yorùbá ni mí. Mi ìmọ̀ bóyá máa fẹ́ kí n ṣòṣèlú sí sọ̀rọ̀ yìí. Èmi àti wọn máa jà lé pé wọ́n pè kọ́ lóbìdient. Tinubu ò dá o, bọ́tọ̀ ọmọ Yorùbá ni mí. Tó bá dì mí lójú báyìí, Tinubu ni máa tẹ̀ka fún. So àṣà Yorùbá dá gan, ó dá gan. Kí eégún lẹ́fẹ́ sọ ni àbẹ́yọ̀ àbí gùnùkó àbọ̀bàtà, ó pọ̀ lóríṣiríṣi tí ò yẹ ká fọwọ́ rọ́ sẹ́yìn. Tá a bá ti lè kọ́kọ́ ṣe kí àwọn ọmọ ọ̀sìn, because ó ti ń parun díẹ̀díẹ̀ o. Ó ti ń parun díẹ̀. Ìgbà tí ìlú Brazil tó bá ń bọ Ṣàngó, tèmi máa sọ pé mo fẹ́ kú sí Redeem. Mi mọ̀ bóyá mo lè sọ yẹn, ẹ má bínú o. Redeem náà lèmi náà lọ o, mo kàn sọ ni o. But kò sí Yorùbá tó máa ní pé nínú ilé kan àwọn ò ní nǹkan kan táwọn ń bọ̀. Ìyá tó bí mi sọ fún mi pé aṣọ Bàtálá, wọ́n ti sọ fún mi gan pé aṣọ funfun ni kí n má fi búra. Bọ̀ ṣé mò ń ṣe? Ṣé ó jẹ́ kí nǹkan lọ síwájú àbó jẹ́ kó lọ sẹ́yìn? So àwa fúnra wa a gbọ́dọ̀ kọ́kọ́, because torí tó bá yá àwọn ọmọ wa wọ́n lè máa mọ̀ nǹkan tó ń jẹ́ eégún o. Ṣọ́tẹ̀ tó ń ṣe eégún náà mọ̀ ń sìn ni. Gbogbo àdúgbò tí mò ń gbé, bí ibi tí mo ti rí bí wọ́n ti ń ṣe, àfi tá a bá fẹ́ wo ẹ̀yọ̀ lórí amóhùnmáwòrán, kò dáa tó. Dáa lèmi fẹ́ kó ṣẹlẹ̀. Èmi ò fẹ́ kí ìlú Nàìjíríà kó pín. Èmi ò fẹ́. But mo gbàdúrà kárẹ́ ní tó lè ṣe. Èyí tí mo sọ pé ọmọ Yorùbá ni mí náà, tó bá jọ ọmọ Haúsá náà ló wọlé, tó bá ti máa ṣe dáadáa, tó bá ti máa ṣe dáadáa, àwọn afáramọ̀. But ẹ̀rù ń bà gbogbo wa, ẹ̀rù ń bà mí. But ká kún fàdúrà k'Ọlọ́run jẹ́ kó yọrí sí rere. Ẹni tó bá dẹ̀ yàn síbẹ̀ náà, k'Ọlọ́run jẹ́ kó lè kí dáadáa fún gbogbo wa. Àdúrà tí àwọn àgbà nìyẹn. Bàbá mi tí ìmọ̀ bóyá ẹ ti gbọ́ mi tí kí n Ṣẹ́gun Ayé àti kọ rere. Ìmọ̀ pọ̀. Ajidara gbọ́ Yorùbá
ó ń sọ Yorùbá ó máa sọ Yorùbá mi gbà mí máa bèèrè lọ́wọ́ ẹ̀ pé àlàyé tún nǹkan tó ń sọ yìí tún sọ. àwọn Yorùbá ti máa gbọ́ lẹ́nu ẹ̀ tí máa wọ pé èmi fúnra mi ò gbọ́ Yorùbá yìí rí so oríṣiríṣi nǹkan pé ẹsẹ̀ Bíbélì ní ọ̀rọ̀ tí o máa gbọ́ tó yẹ pé tó bá ń ro ẹ̀jẹ̀ fún yín ní sórí kan nítorí ìtọ́kọ̀ fún yín ó ní ilé mi rè ilé Ajídára lélẹ̀ bẹ́tà ni wà á tajọ máa rìn èmi àwọn pè arákùnrin kejì ní ẹ̀lẹ̀ láàrin àti Ajídára fẹ́ lọ kọrin ní Oǹdó Àkúrẹ́ so àbúrò ìyàwó láàrin tí mo sọ yìí ó wà ní Àkúrẹ́ ọkọ ẹ̀ ti kú so chọ́ọ̀chì àbúrò ìyàwó yẹn ni Ajídára ti fẹ́ lọ kọrin akọ̀rí kíní yẹn lórí ìtẹ́ǹpẹ́ WhatsApp pé Ajídára wà l'Ákúrẹ́ chọ́ọ̀chì àbúrò ìyàwó láàrin lélẹ̀ wọ́n bá pe Ajídára àbúrò mi wà ní chọ́ọ̀chì yẹn o ọkọ ẹ̀ dẹ̀ ti kú o ọkọ ẹ̀ ti kú ní over bí 10 years ọdún 10 sẹ́yìn ẹ gbọ́dọ̀ múnú ẹ̀dùn ní gbogbo bí chọ́ọ̀chì ṣe tóbi tó bàtà Ajídára gba máìkì arábìnrin yìí ló pè kò rórí ní ayé ẹ̀ Ajídára bá ṣàbẹ̀rẹ̀ sí ń kọrin ó gbé kúrò nínú ìrònú pé ọgbẹ́ ti kú ó forí bá sọ̀rọ̀ arábìnrin yẹn ń ké ó pé àwọn adáwà lẹ́kọ̀ọ́ gan pé òun ò rò pé lè ṣẹlẹ̀ sóhun wọ́n pe olórin kan wá láti Èkó tó jẹ́ megastar ó dá orúkọ òun inú nǹkan tá a lè fẹ́ rí ní ọjọ́ ìní nìyẹn ẹ ti yẹ yín ẹ tó bá ń ronú ìrònú máa tán tó bá gbórí Ajídára ìrònú máa tán ìrírí ilé ayé yìí pọ̀ ṣe èmi máa ń sọ nǹkan mo dẹ̀ máa ń bèèrè lọ́wọ́ Ajídára gan pé bíjà náà tàwa nígbà àlejò ọ̀rọ̀ pé ìyá kan wà ó bímọ 3 àwọn ọmọ yẹn wá lọ sí iléèwé wọ́n wá ń bọ̀ ọkọ̀ àjàgbé tó kó àlùbọ́sà ó wá yà ó lọ pa ọmọ mẹ́tẹ̀ẹ̀ta ṣé Ọlọ́run níkà ní ká pè ní àbí àbáwọn fúnra wọn ti ṣe nǹkan kan tipẹ́tipẹ́ tó wá padà bọ̀ wá bá wọn bẹ́ẹ̀ mi ṣe máa ronú nìyẹn o àwọn òrìrì tèmi nìyẹn tó dẹ̀ mi ṣe máa sọ pé kò sí nǹkan náà má ṣìkà sọmọlàkejì ẹ bóyá tó o bá ṣe ibi lè má ba ẹ èmi ò mọ ṣe ń gbàdúrà mi ò mọ ṣe ń lọ ṣọ́ọ̀ṣì bọ́ mo mọ̀ pé mi ní robi sí ẹ torí pé ibi yẹn ò ní padà wá bá èmi àbí àwọn ọmọ tèmi lẹ́yìn ọ̀la mo ṣe máa ronú nìyẹn ara àwọn ọ̀pọ̀ tèmi rí bíi ìrírí nìyẹn torí ìrírí ayé pọ̀ ṣé àwọn tó ń fìyàn ṣòwò àbí bàbá tó ń bọ́mọ ẹ̀sùn àbáwọn àwọn látà ń pè ní táwọn làkò àwòkọ́ṣe jẹ́ pé àwọn lè máa bá nídìí ìrarùn kọ́lọ́run ṣàánú wa ní. Ajídára níbi tí Ajídára yẹn tó dáa dé Ajídára lè yọ ojú ẹ̀ kù fún yàn ó lè yọ ojú ẹ̀ báyìí á sọ fún pé bàbá kò sí problem ìṣá ló bá dé ọmọ àwà òkè kò ní ó lè má ní o
àwọn kan tó pé wọ́n máa tọrọ owó tí wọ́n máa wò báyìí pé ẹ ti wá gbà wá rí ajá àdínkàn jókòó ó lè jẹ́ last owó tó pátápátá lákàntì ẹ̀ àjẹ̀dá àpàbúrò ọpẹ́ àdínkàn lọ gbé tiẹ̀ mọ́ wa. So àánú tó ń ṣe kọ́lọ́jọ́ kó túbọ̀ máa ráàánú gbà sí ibi tó dé ìkò tí tó Ọlọ́run gbé gòkè sí ó dá Amẹ́ríkà ó lọ kó ṣoríṣiríṣi àmọ̀ràn nǹkan tí mo fẹ́ fún nìyẹn mi ò námọ̀ràn kankan tí mo fẹ́ fún torí òun gan fúnra àmọ̀ràn ni wàláì tàlà àmọ̀ràn Ajidara tí bá lọ jókòó tì tí bá wà só pé mo wà pé ìkọ́ dàrú padà ọjọ́ bí mi bàbá mo ní 7,000 naira ní àkáǹtì mi tó pè mí rájì kò sí nǹkan kan lẹ̀ o kò sí nǹkan kan lẹ̀ o rẹ́rìn bàtàjì máa dé ó ká ọmọ ẹ̀yìn ẹ̀ wá wọ́n kọrin fún mi ó dẹ̀ bẹ̀rẹ̀ sí náwó ìlíbi lórí náà like bí 50,000 so àwọn ọmọ fẹ́ fún wípé kí n máa gbàdúrà fún pé kọ́lọ̀ máa bá mi gbéga gbé lọ́wọ́ sókè sí nǹkan tó bẹ̀rẹ̀ yìí nǹkan tó ń ṣe kó má tán ikú dẹ̀ máa pa torí ọ̀pọ̀ èèyàn ló ń jẹun lákàtà ẹ̀ gí ọwọ́ mi ẹ má bọ́ jí gí ọwọ́ mi ìdí mo láìpẹ́ jù bẹ́ẹ̀ torí ọ̀pọ̀ èèyàn ló ń jẹun lákàtà àpọ̀. ẹ ti gbọ́ mi tí kì í ṣẹ́gun ayé àti kọ rere ìmọ̀ pọ̀ Ajidara gbọ́ Yorùbá ó ń sọ Yorùbá ó máa